ojú everybody ti mọ bó ṣe ń lọ báyìí. Àwọn Fúlàní ti dé pẹ̀lú anybody. Àwọn lọ́rọ̀ Nàìjíríà. Àwọn first class citizen dealing with everybody back to back. Má ṣeun. Ìyà ti jẹ ọ̀ràn wa. Àfi kọ́lọ́n kó ṣàánú wa. Ìyà ti jẹ pàṣàlà sí wa lára. Ìyà ti jẹ ṣégè. Ó ti jẹ sí wa lára. So àfi ká ya túra wa sílẹ̀. Ọgbẹ́ni tó bá ṣì ń sọ pé Nàìjíríà máa ṣiṣẹ́, èmi ò mọ ibi tẹ́ kọ̀ yẹn sí o. The chances are pé Nàìjíríà máa ṣiṣẹ́ yẹn ó ti slim gan nísìn. Ó ti late to try to fix the problem. So the best bet náà ni pé kí country yẹn kó dissolve. Òun nìkan ni ó lè pe gbogbo wa báyìí. Wàláì. Bọ̀ ẹnì kankan tó bá ṣì ń sọ pé yẹn ká lọ gbìyànjú ọ̀rọ̀ Nàìjíríà ó máa látúnṣe. Ọmọ tutù ẹ̀dànù. Lọ tutù ẹ̀dànù, kò sí àtúnṣe kankan mọ́ fọ́rọ̀ Nàìjíríà. Kò sí àtúnṣe kankan mọ́ pé Nàìjíríà yẹn àtúnṣe kankan sí ń bọ̀ yẹn. Lọ tutù ẹ̀dànù, irọ́ ló ń bẹ níbẹ̀. So solution tó kù kan náà ní sí ni pé kí gbogbo wa kájọ sowọ́ papọ̀. Àbọ̀rọ̀ bòye yín nísìn. So ká lè jọ pull out together. Kájọ ṣe the needful. Ká béèrè right wa. Kò sí nǹkankan tó wrong. But tẹ́ bá ṣì ń sọ pé ká wá lọ ṣe election again. Kò sí ọ̀nà àbáyọ kankan. The election cannot hold láti fi protect wa anymore. So election lè protect ilẹ̀ Yorùbá mọ́ nísìn. Àwọn olóṣèlú wọ́n ti prove ara wọn pé wọ́n ò lè ṣe election láti fi make life wa better. So kí wá la wá ń try láti pretend. Àbọ̀rọ̀ mọ̀ yé nísìn. Ní láti jọ pretend. So the best option náà ni pé kólúkálukú lọ. Kí Igbo dá lọ, kí Yorùbá dá lọ, káwúsá dá lọ. Àbọ̀rọ̀ mọ̀ yé nísìn. So kólúkálukú lọ tí wọ́n separate. And then àwa come láti máa jọ ṣiṣẹ́ as country. Tí wọ́n náà wá wò nísìn. Germany wà, France wà, Belgium wà, America wà, Canada wà, South Korea wà, North Korea wà. Kódà àwọn Taiwan, àwọn náà wà. So oríṣiríṣi country ló wà. So kí ló wá dé táwa wá ń sọ pé a fẹ́ country fáwa táwa náà máa ní country tiwa. Ṣẹ̀rí yẹn ló sì máa ń bá fò mí. Táwọn kan bá ní a fẹ́ country, àwa náà fẹ́ country tiwa. Mo kí ẹ̀yin èèyàn mi o, mo fi tọ́lọ́ mo fi kí yín ní kíkí tolúkálukú bá believe in. So it doesn't matter what you believe in. What matter is kí gbogbo wa kájọ gbìyànjú, kájọ sọ fáwọn èèyàn wa, especially àwa tá jẹ́ diaspora, tó yẹ pé a ti rí the second side of the lives. Ká sọ òtítọ́ fún wọn pé the country called Nigeria ṣì máa work yẹn, ó ti late. Ká tẹ̀ mú ẹ̀fẹ̀ kúrò. Mo kẹ́yìn èèyàn wa. So pé a fẹ́ fix Nigeria yẹn kò ń ṣe ní ta lè máa work well. We can't work to fix Nigeria. Nigeria gan fẹ́ yẹ kò fẹ́ fix ara ẹ̀. Mo kí bàbá mi Kúnlé Ṣítà. Nigeria gan kò fẹ́ fix ara ẹ̀. Ẹ ti understand? Èèyàn mélòó ló máa fún ní visa? A ní 60 million Yoruba people nínú Nigeria. Èèyàn mélòó lẹ́yìn fíìpọ̀ máa fún ní visa? Mo kí ìyá mi Stella Ṣódẹ́yìndé, mo kí ó gbẹ̀yìn tẹ́tí darapọ̀ mọ́ wa. Mo kí Mr. Michael Akintola. Let's joke aside. Èèyàn mélòó, Aziz, brother mi dáadáa, ẹ má kí n máa dárúkọ torí mo ní time. I have about just 5 minutes. Ó lè má tó yẹn gan. Mo ń dúró dé èèyàn ní wọnú Asda. Òun lọ ra tíì. Èmi ò lówó tí mo máa fi ra tíì níta. So mo ti ṣe coffee mi dání. Milo mi rather.
so mo kí gbogbo èèyàn wa ẹ má gbàgbé month yìí is a month of contribution àlàáfíà làwọn family mi wà àlàáfíà ló wà ṣe understand ẹ wà àwọn èèyàn nísìnyí wọ́n ṣe shopping you know so store tí mo wà lélẹ̀ mo wà ní Asda car park kan ni mo park sí so you know colleagues mi tí àjọ ń káàkiri ẹ ti understand ó lọ ra coffee èbí sọ wọ́n níṣẹ́ mi máa rà mo ní mi ò ra ó kí mo fẹ́ lọ fi coffee ṣe nígbà tí mo ti gbé flask mi dání so just in reality ìwọ náà kọ reflect back jókòó pé ṣé n táwọn tó ń béèrè fún pé kí a exit Nigeria yìí ṣé òun ni the right thing nísìn àbí ká tún lọ fẹ́ election ní mí question tí mo fẹ́ kó béèrè nìyẹn lọ́wọ́ ààrẹ ṣé ká gba country tiwa àbí ká tún lọ ṣe election 2027 because number one bí Tinubu bá ṣe election 2027 after 2031 ó gbọ́dọ̀ gbé ìjọba sílẹ̀ so màá tún máa discuss more further lórí ẹ̀ nígbà tá a bá tún pàdé kò yé yín ẹ lọ ronú sọ̀rọ̀ tí mo sọ yẹn Koikimedia bringing the world closer to your doorstep.